Igboho is a hero. Anybody tó rúkọ ẹ bá ti make ní history tó ti make wave èèyàn ni o. Ṣé rántí tuntun pàṣà ó lè fi Igboho wé Kánò náà ó lè fi Igboho wé Gani Adams ó lè fi Igboho wé Olúọmọ ṣé bó Olúọmọ sọ lọ́jọ́ yẹn ó kè ṣé kì í àsọkú ọ̀rọ̀ Olúọmọ nígbà tí sọ́jú ọ̀rọ̀ lẹ́nu Igboho ọmọ mi ni o ọmọ mi ni nǹkan tó bá sọ tó bá délé àkọrẹ tẹ bọ tí kò tí ì sàsọjù. ibi tẹ́yìn wò dé yẹn ó sì. ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ burú gan ṣe báyìí lẹ pa Délégiwá àti Babangida wọn ọ̀rẹ́ làwọn méjèèjì. ọ̀rẹ́ ni. a rí pé ẹni tó súnmọ́ yín dáadáa ni láìpẹ́ yìí ni ìfọ̀rọ̀ kan wáyé láàrin Sunday Igboho àti Kọ́lá Olótù ọmọ Àdábánijà. Kọ́lá Olótù wa ń béèrè lọ́wọ́ Sunday Igboho èyí tó ṣẹlẹ̀ ń Kwara ẹ bá wọn dá sí ni. Ìgbòho sọ̀rọ̀ lóòótọ́ àwọn èèyàn ti wá wo kíní yìí wọ́n ti wá ń ṣe fanfà lórí íńtánẹ́ẹ̀tì báyìí pé ọkùnrin Sunday Igboho ti ń sọ̀rọ̀ ju mo níbi mo ṣe wọlé mi kì í bá Nàìjíríà wọlé ó tó ní mò ń gbà wọlé wọ́n lọ́rọ̀ ọkùnrin ti pọ̀ jù ó sì súnmọ́ yín dáadáa kí ni ìmọ̀ràn yín fún Sunday Igboho lórí ọ̀rọ̀ àsọ mọ́ni bùbá ọ̀rọ̀ àsọ mọ́ni gbèdéke àsọ jáàmù. Ìwọ ló sọ kò ṣé kì í ṣe pọ́lọ́pàá mọ́ pọ́ jáàmù. Ṣùgbọ́n ilé náà wọ́n. Ìwọ náà ló sọ pé Igboho jáàmù yìí. Àsọ jáàmù ni. Ọ̀rọ̀ ẹ̀ ló jáàmù. Àsọ jáàmù. Ìyá mi ti sọ ọ̀rọ̀ ẹ̀ fún mi rí. Tí n bá fẹ́ ṣàlàyé ìwé fún àwọn èèyàn. Ìyá mi á rò pé ó mọ̀wé yìí. Ẹ tọ́jú ẹ̀ fara ẹ̀. Wàá máa kọ́ àwọn èèyàn kọ́ àwọn èèyàn ní ìkọ́ àwọn tó jù ẹ́ wọ́n kọ́ wọn níwèé. Ó lè wá ara ẹ̀ ò ní gbà kan dì mí wọ́n máa wọ́ mi lọ. Màá máa tẹ̀lé. So ma ṣẹ́wọ́ sáwọn tó wẹ̀ pé mo ṣì máa padà wá o. So later tí ìyá mi bá ti lọ mo lè ju solerin sí inú omi tó mu akọ̀sọ a máa họrùn ààjì ìlọ́dúnbílẹ̀. So ma ṣe padà lọ bá àwọn yẹn. Torí ó lọ́jọ́ kan ló máa sọ̀rọ̀ jáàmù kí lẹ̀ torí ẹ̀ wá bá mi ń sìn kí lẹ̀ wá bá mi fún. Ọ̀rọ̀ àwọn kí lẹ̀ fi mí ọ̀rọ̀ olówó iyebíye ni. Kí lẹ̀ fi iyebíye lẹ̀. Ìgbà mi àmà sọ jáàmù kọlu mọ́tò ọlọ́wà tó kó padà because ó sọ pé ẹ̀yin náà ẹ̀ sọ̀rọ̀ jáàmù o ààrẹ ni mú yín ni o àwọn question tẹ́ ń bí mi ó lè ó tó ọmọdé yàn fífa ayé lẹ̀ o sórí kan tẹ́mi sọ ni pé ṣe é rántí pé téèyàn bá lòun pọ́n jù ẹ̀ ṣàfàyè lẹ̀ fún torí kan tẹ́mi try láti sọ àwọn ló béèrè question lọ́wọ́ Ìgbòho níṣòro wọ́n là rí ẹ lọ́dọ̀ àwọn ọba Ọ̀wọ̀ a rí ẹ nígbà tó lọ sọ́dọ̀ Aláàfin àti gbọ́nmi sómi ò tó tẹ̀lé lọ́dọ̀ Aláàfin àti kìíní tó dẹ̀ lọ kí Ọ̀ọ̀ni good. tó ń sọ pé aládìkún ló gbà fún Aláàfin. torí pé ìwọ́dì yẹn mú sí oúnjẹ kiri ní pé èèyàn gbé fìdí bọ́tù ṣé rí nǹkan tẹ̀mí sọ. It's okay ẹ̀yin lè béèrè question lọ́wọ́ ẹ̀ wọ́n ti dá yín lóhùn wọ́n ní bá ti mú dẹ̀ ní òkè wá sí Nàìjíríà báwo ló ṣe wọlé ó lóun ní páàsì Kútọ́nù èwo ní ọ̀rọ̀ jáàmù bẹ̀ ọkọ̀ Gani Adams tí yóò sọ̀rọ̀ yìí sì jẹ́ tó ń bọ́ obìnrin kiri tó ń gbowó kiri tó ń jẹ́ rigidi káàkiri rí ẹni tó ń rigidi káàkiri tó wá látàrí gidi rigidi náà mímọ̀ ni fìyẹn lẹ̀ ṣebí Kwara iná ti nà wọn kò bó pé ṣẹ́rí kan tẹ́mi sọ kò mà sẹ́yìn tí ò ní bọ̀ títí ẹ̀ fẹ́dà bẹ́ẹ̀ tó mú bàbá ní bàbá ìyá nǹkan tó máa ya sórin iná láàrin ọjà ìbáwọn èèyàn ń sá fún. So what happened? Wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ dáhùn. Sunday òjò wèrè níṣẹ́ wèrè. Ìgbòho ṣá. No ọmọ gidi ni o ọmọ gidi ni o. Dẹ́rẹ́ tó wá sọ fún wa ní Bíbélì ó léyìn ò lè dá sọ̀rọ̀ bí kò ṣe òun ṣe kí ni òun fi ọ̀rọ̀ sí lẹ́nu. Ọ̀rọ̀ tó máa sọ lẹ́ni ò ní sọ́lọ̀ la o. Allah akbar. O láti sọ tán. So that is what I have to tell you. Má jẹ́ kí n kú pẹ̀lú ọ̀rọ̀ yẹ kí n sọ tán kí tó lọ. Ọmọ tó máa bí ní Monday kò sí bókun tẹ lè jà Monday náà máa bí o. Owó wà lọ́wọ́ owó ò sí lọ́wọ́ ìyẹn ní ìyàwó ẹ̀ tó bá sùn kó má lóyún o. Gbé spam ọmọ kan tó kìlọ̀ kọ́ ọmọ kan títà ó nǹkan tó wà ń tà. It will come.
You see what he said in the book of Julius Caesar? He said, I, Julius Caesar, is the greatest. He said, soothsayer, you said the height of match is bad. I will go out. What was of Yahweh? I had the information outside that you are going to be toppled and assassinated. He said, no. He said, Yahweh is of only alas, my Lord. Your wisdom is consuming confidence. Do not go for today, call it my fear. Then Odua alone. Only shall Caesar send a lie. Only there are 2 lions litters in a day. I, Caesar, is the strongest. Then ọjọ́ ìná pa. But don't saw him, look check. Then when you look at the book Animal Farm, is that whatever goes upon 4 legs is our enemy? Is our friend. 2 legs bad, then 4 legs good. But later they argue it out. Bí ọ̀rọ̀ ìyá bí ọ̀rọ̀ wèrè ó ní wá àwọn ògògùn ńkọ́ tòlótòló ńkọ́ ẹ̀dẹ̀ ń fi gbogbo ẹ̀sọ́ ti ọ̀yà àti ẹ̀rẹ̀ àti ràkúnmí àti màálù àtajá nínú ọ̀nà òkè wọ́n tó tutọ́ ṣọ́rọ̀ ìyá ni. Then when you look at the book Great Expectation, and he said ó ti ta tẹ́tẹ́ wọ́n ti fi ràn kan tó dáa ọjọ́ yìí ta tẹ́tẹ́ kò wá sówó tó máa fi san ó fi ìyàwó ẹ̀ san ó fi Jane ó fi san ṣé ó ti parí ayé so gbà tó rówó padà wá gba ìyàwó ẹ̀ ló mú lọ́mọ ìníkan láyé ti bẹ̀rẹ̀ when the things fall apart. The things fall apart said only the boy called you father. Bear no hand in his death. Bear no hand in his death. But on that in pariwo tẹ́lẹ̀ pé ẹrú yẹn dáa ju ọmọ òun lọ. Only I've done all practical things to make him way good. There is so much of his mother in her. Then at the end of the day, they went to the evil forest. If it's this boy they're going to use to cleanse the place, then he brought out his machete. Then the boy ran to him. He came and ran to him. He said, Father, Father, they are killing me. Then he brought out his sword and killed the guy. Then at the end of the day, he committed suicide. Why? What made him commit suicide? He was pursuing the white people with all his heart. But other Igbo people, they are using a sword edges, a sword that has 2 edges. At the end of the day, they are too cunning than Okonkwo. Then Okonkwo start fighting the white people. Then he said, he's one of the greatest men in Umofia. You have drove him to go and hang himself. And now he's going to be buried like a dog. Can't we help you? Help one of your countrymen to help us bring down his body, where he's dangling on the rope. And Okonkwo was buried like a dog. And this was the man who fought Amalese the cat at the age of 18. He got the first Oso title at the age of 18. But he was dead. He was buried as a pauper. So Okonkwo, Igboho is a hero. Anybody to look about him making history, to him make a wave. Eyan ni o. Ṣé rántí tuntun pàṣà? Ó lè fi Igboho wé Kanu now. Ó lè fi Igboho wé Gani Adams. Ó lè fi Igboho wé Olúọmọ. Ṣé bó Olúọmọ sọ lọ́jọ́ yẹn? Ókè ṣé kìí àsọkú ọ̀rọ̀. Olúọmọ ní kò sí ìbọn tó lè ràn òun, kò sí ọ̀bẹ tó lè ràn òun, kò sí kan tó lè ràn òun. Ọ̀bẹ tó fi ràn Rasúyà ló fẹ́ fi gbé fún ẹ̀ jáde. MC Olúọmọ rántí náà àti gba ìgbàgbà wálẹ̀ láti gbà yẹn gan. Ṣé báwọn náà rántí àti fọmọ sí skul lóyìnbó káàkiri? Ṣé báwọn ò kápá lé? Táìmù kan náà ní wọ́n gbọ́ lẹ́nu ẹ̀ pé Olúọmọ ló fẹ́ jẹ́ gọ́vùnà Èkó láti ibo jàre. Ó fẹ́ jọba ni. Ẹ̀yin lẹ máa ń jáde bọ̀délé tèmi ni mo sọ fún ẹ. Wọ́n ní pé wọ́n sọ wípé náà ni. Ó fẹ́ di gómìnà l'Ékòó. So ní òdìṣẹ́rí ni. So that's the problem, sir. So kò sí àtọ́jú ọ̀rọ̀ lẹ́nu Ìgbòho ọmọ mi ni o. Ọmọ mi ni. Nǹkan tó bá sọ tó bá délé àkọrẹ́ tẹ̀ bọ̀ tí kò tí ì sàsọ́jú. Ibi tẹ́yìn wò dé yẹn ó sì. Ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ burú gan. Ṣé bẹ́yìn lẹ pa Délégiwá àti Babangida? Wọ́n ọ̀rẹ́ làwọn méjèèjì. Ọ̀rẹ́ ni wọ́n. Ṣé ọmọ ìtàn bá ti yín kún ọ̀rọ̀ díẹ̀ bíi kábàdì náà ni o? Ó dàbí ẹni tó ra adìyẹ
tó ló dúró pé kí wọ́n lọ bá wọn ra gàrí wá adìyẹ dídín ó lọ ọbẹ̀ ó má pa ẹ̀kan ó jẹ yẹn ọmọ yóò tètè dé ó tún lọ ọbẹ̀ ó tún mẹ́sẹ̀ ọlọ́mọ yóò tètè dé ṣé ọmọ ṣé gbàdó bá yá gàrí á máa bá ẹran ń bẹ. sọ ayé pé Kọ́lá Olótù ọmọ Àdábánijà àwọn ni wọ́n ti Ìgbòho tì. Ọlọ́run dẹ̀ máa ti ẹni tó ń ti Ìgbòho náà gbàdó bá yá ó ní ìwà abanijẹ́ tí a kò bàjẹ́ ìwọ tó ń tìyàn sínú wàhálà ọjọ́ tó bá dẹ̀ wá because ó sọ fún pa ní Proverbs 17:13 ó ní ègbé ni fún ẹni tó bá fi ibi sán fún ẹni tí wọ́n ti wà lálàáfíà because automatically o ti fi lówó lórí apple space owó tó ń fi níyẹn sì kò fún Ìgbòho nú ẹ̀ o. ṣùgbọ́n orúkọ Ìgbòho náà ń tẹ̀síwájú sí. But orúkọ Kọ́lá orúkọ Ìgbòho ju ti Kọ́lá lọ náà ayé dẹ̀ ni Ìgbòho bá Kọ́lá Olótù. But Ọlọ́run tí yóò bá pẹ̀lẹ́ ẹni tó máa popular bó tiẹ̀ lọ gbá poti ní Lagos Island wọ́n sì máa dá padà sí Kétùgbà tó bá yá ni. bàbá ọmọ wa ni ó wà nípò ààrẹ Nàìjíríà lónìí ìyẹn tiẹ̀ ní ẹ̀bẹ̀ tẹ́fẹ́ bá bẹ Tinubu lórí ọ̀rọ̀ Ìgbòho yìí nípa àkáǹtì tán fúròsì àti wanted tí wọ́n gbélé lórí tó lóní pé káníwò bá fi wanted sóhun ló bá gbé pò mẹ́lẹ́ nì òun lọ gbà wá Kwara òun á lọ gbà á lọ́wọ́ àwọn báńdíìtì ìyẹn náà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ fún Kọ́lá Olótù ní tó bá fi lè lift bá ní pé òun kì í ṣe wanted mọ́ òun á lọ jà fún wa ní Kwara. By God grace November náà máa release àwọn méjèèjì. àti Kanu àti Òòṣà bàbá dámì. kì í ṣe Òòṣà àdébẹ̀ yẹn ó lẹ́sẹ̀ méjì orin káàkiri ara bẹ́jẹ̀ǹtì náà nìyẹn kẹ nígbà tó pe èèyàn lóòṣà orí orúkọ gidi mi fi pé torí Òòṣà wọn máa tapo sí wọn máa ti gbogbo àpèjẹ́ ènìyàn ẹ̀yin náà lẹ́wà díẹ̀ òun kọ́ ló ní kẹ́kọ̀ọ́ lóòṣà ó sì mọ́ dáadáa ẹ̀yin lẹ́tẹ̀ẹ́ mọ́ lára àwọn ti tó káwọ́ fún Òòṣà sí ẹ fòòṣà sára yín. Alórí